ẹjá tó mọ̀ kíra wa kú déédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí àánú Olódùmarè kúkú nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ ìlú yìí ó dùn òde ó rojú àárọ̀mọ tálákà tí ó ròde ẹmu láṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run wá láti dààmú kò ní mọ̀nà ilé wa o gbogbo eré ìje wa òun náà ní kí orílẹ̀-èdè Nàìjíríà kó dùn kó ṣe é gbé torí pé ìrọ̀rùn gini ìrọ̀rùn ẹyẹ bí lóòdùn tó di òrójú mo wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ànírọ́mọ tálákà tí yóò ròde ẹmu Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńláyé níbi tá a léwédé tá a ta ẹ̀kàn dé ṣáájú ohun gbogbo kí n tiẹ̀ tó bẹ̀rẹ̀ ètò mi ẹ má gbàgbé pé ní August 18 ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ náà ni àyájọ́ ọjọ́ ìbí mi well èmi ò tí ì sábà rí nǹkan tí mo lè celebrate dàbí alára lẹ́yìn kéèyàn ó dúpẹ́ fọlọ́run and again kí n lo avenue yẹn láti ṣe ìkówójọ fún ti FM radio project mi eléyìí tí mo ń pòǹgbẹ fún láti ìgbà tó pẹ́ tí mo ní ó yẹ kémi náà ó ní radio station tọ̀dọ̀ mi fún ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá àti fún mímọ́ jẹ́ kí etí yín ó di a ti ń sọ tipẹ́tipẹ́ pé a nílò àwọn èèyàn 500 èèyàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó lè fún wa ní 100,000 naira láti mú àlá náà ṣẹ well mi ò lè sọ wípé ọpẹ́ ọ̀tọ̀ sí mi lẹ́nu ìdí ni pé àwọn èèyàn kan tiraka wọ́n gbìyànjú ṣùgbọ́n ìrètí wa kò lọ bí a ṣe fọkàn sí tẹ́ bá wo dáadáa January ni mo ti bẹ̀rẹ̀ project yìí láti máa sọ̀rọ̀ nípa rẹ̀ mo ní tó bá gbà mí ní oṣù mẹ́fà mi ò mind tó bá gbà mí lọ́dún kan mi ò mind ṣùgbọ́n result tí mo rí láti January sí June ó jẹ́ kí n mọ̀ wípé ìrìnàjò mi sì jìn díẹ̀ mo wá fẹ́ lo oore ọ̀fẹ́ ọ̀hún láti lo àyájọ́ ọjọ́ ìbí mi fún online launching tàbí kí n pè ní online fundraising yóò máa wáyé lórí Facebook á wáyé lórí YouTube at the same time àwọn èèyàn dẹ̀ lè pè mí lórí WhatsApp at the same time lílì tó jẹ́ pé donation máa wá ní moment yẹn ní live yóò wáyé ní August 18 gangan láago 8 ní ìrọ̀lẹ́ ọjọ́ náà lágbára Ọlọ́run. Now fílẹ̀ mọ́kàn tẹ̀ o hello I've called him. No, I will go and collect it. Sorry. All right, brother. God bless you. You too. Oh, níbo ni mo dé náà? Okay. Ọjọ́ àyà August 18 ló máa wáyé gẹ́gẹ́ mo ṣàlàyé láago 8 ní alẹ́ náà ni a bẹ̀rẹ̀ fundraising yẹn máa wáyé in between that period lágbára Ọlọ́run iná ò ní tán wo yín mo gbàdúrà wípé Ọlọ́run àánú yóò pèsè fún yín ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́ẹ̀nì kejì rẹ̀ tọ́jú rẹ̀ orí tẹ́ bá ṣe fún mi kò gbé o orí tá a ṣe fájá nìkan ló lè gbé èyí tá a ṣe fágbọ̀n nìkan ní jòdànù ilé ìta bá ṣe fálẹ̀ máa ń jèrè Ọlọ́run aláwòrábí nìkan ní sẹ́ni lẹ́sàn orí tá a ṣe fádìẹ ò gbé bọ́dún bá dún a máa kàn mí toro sí ni lẹ́nu ọbọ̀ nìkan ni ò lórí lára pọ́pẹ́nu léjù bẹ́ẹ̀ lọ mẹ́ni ní fàlàsọ̀yà lílì tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ṣoore fẹ́mi nìkan igba èèyàn lẹ ṣe fún torí pé gẹ́gẹ́ bí radio station kò sẹ́dá kan tó lè dá radio station manage níbi tá a ti máa nílò oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ti máa ṣiṣẹ́ òòjọ́ tiwọn ajé avenue fáwọn èèyàn kan láti exhibit talent wọn ẹ rí i pé orí tẹ́ ẹ ṣe fẹ́ nìkan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní yọjà àǹfààní ẹ̀ mò ń retí yín ní August 18 now kí ni ta fẹ́ sọ̀rọ̀ lé lórí nípa rẹ̀ a fẹ́ sọ̀rọ̀ lórí ìfẹ̀hónúhàn tó ẹ̀sẹ̀ rí kọjá lọ tí wọ́n pè ní hunger protest a ní positive result a dẹ̀ ní negative result positive result ta ní ni pé ààrẹ jáde láti wá àdírẹ́sì wa ààrẹ pẹ̀tù sí wa lọ́kàn ààrẹ bẹ̀ wá ààrẹ dẹ̀ sọ pé ká ní sùúrù àwọn ìgbésẹ̀ táwọn ti gbé àwọn ìgbésẹ̀ tó kù táwọn fẹ́ gbé tí ló fi dùn tí ó fi ṣe gbé fún gbogbo wa negative result ta ní bẹ̀ òun náà ni àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn àwọn èèyàn tó farapa
nǹkan ìlú tí wọ́n bàjẹ́, nǹkan ọrọ̀ àwọn èèyàn kan tí wọ́n kó lọ, àwọn èèyàn tí wọ́n já ṣọ́ọ̀bù wọn, àwọn èèyàn tí wọ́n kó ọjà wọn, nǹkan ọrọ̀ ajé wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wọ̀nyí ni negative side of it, ibi tí a lè sọ wípé ó ká wa lára, ó dùn wá nìyẹn. Now ẹ jẹ́ ká wá wo ọ̀rọ̀ nípa protest yìí. Lára àwọn tó jẹ́ organizer wọn ni ọkùnrin kan tá a mọ̀ sí Ọmọyẹlé Sowore. Naturally àwọn kankan wà pẹ̀lú Ọmọyẹlé Sowore tí majority wọ̀ mọ̀ tàbí tá a lè mọ̀ tàbí tá a mọ̀ tá a kọ bí ara sí. Tó bá ń tásìkò láti sọ nípa rẹ̀ a máa sọ nípa rẹ̀. Well, anybody tó bá sọ̀rọ̀ nípa n tí ń jẹ̀yàn níyà, èèyàn máa ń ríru wọn gẹ́gẹ́ bí hero. Lásìkò tó Ọmọyẹlé Sowore jáde wípé ó yẹ kí wọ́ọ̀dì ó wáyé, gbogbo alamọ situation ìlú, a mọ nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin ìlú, a mọ tá ń là kọjá lélẹ́yìí tó túmọ̀ sí pé àsìkò wọn gógó nǹkan la wà. Gbogbo oúnjẹ ló gbówó lérí, gbogbo oúnjẹ ló gbẹnu sókè, gbogbo oúnjẹ ló wọ́n, gbogbo nǹkan ló wọ́n, epo petrol ọ̀wọ́n kọjá fífẹnu sọ. So gbogbo àwọn nǹkan yìí ó bá gbogbo wa. Tẹ́nìkan bá sọ pé ká jáde ká fẹ̀hónú hàn, kò ní bá wa lójijì, tìdùnnú la fi máa jáde. Lóòótọ́ tá bá wo protest yìí, ó máa jẹ́ protest tó jẹ́ wọ́n polówó jù. Yes, tí wọ́n polówó jù lórílẹ̀‐èdè Nàìjíríà pé protest yìí máa wáyé o. But unfortunately ó náà ní protest tí turn out ẹ̀ tó kéré jù. Now ẹ jẹ́ ká wá analyse àwọn point kan. Lóòótọ́ ẹ̀tọ́ gbogbo ọmọ orílẹ̀‐èdè ní láti protest, because nígbà tí protest yẹn ń bọ̀, ìkọ̀ọ̀kan láàrin wa ń sọ wípé ǹjẹ́ a ní ìdí protest yìí ṣá. Ìdí tá a fi ń sọ bẹ́ẹ̀ náà ni pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń sọ àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lára àwọn nǹkan tó ń ṣe, àwa náà ń fara rí àwọn kan ń tà kan lè pè ní ẹbí Ààrẹ Bọ́lá Tinubu ní kíkéde yíyọwó ìrànwọ́ kúrò lórí epo ní àyájọ́ ọjọ́ tó gba ọ̀pá àṣẹ ìkúdà ìjọba ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Mistake kan tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe nìyẹn. Announcement yẹn ló forfeit gbogbo nǹkan, ló dojú gbogbo nǹkan délẹ̀, ló báyé gbogbo nǹkan jẹ́, ló sọ wá sí position bíi tá a wà lónìí yìí. Kálàrẹ̀ ọ̀sọ́ jáde tí wọ́n bá sọ pé wọ́n yọ, tí wọ́n dẹ̀ déédéé fowó kówó epo, lóòótọ́ a máa react, but tán bá sọ àwọn rísì tán fi fowó kówó epo, a lè mọ́tò padà react mọ́. So àwọn nǹkan tá a lè pè ní mistake Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìyẹn. Now ṣùgbọ́n kí ló bí protest yìí gangan? At the end of the day, nígbà tí a ṣèwádìí dáadáa, a rí pé ìkórìíra ó wà nínú n tó ṣokùnfà protest yìí. Ẹlẹ́ẹ̀kejì, àwọn kan tí wọn ò rí pò òṣèlú dé ó wà nínú n tó ṣokùnfà protest yìí. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn kan tó jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ ni wọ́n fi ń ṣe business ó wà nínú nǹkan tó ṣokùnfà protest yìí. Màá ṣàlàyé fún yín. Lára àwọn tí wọ́n máa ń gbé ẹ̀sìn lórí jù, wọ́n máa ń jẹ́ àwọn tí wọ́n ń benefit níbẹ̀. Àwọn tó bá ti jẹ́ extremist lórí ẹ̀sìn, ìsídà kó jẹ́ pé wọ́n gba loan, wọ́n gba grant kan láwọn orílẹ̀-èdè kan tí wọ́n rò pé ó yẹ kí wọ́n ó sọ ìlú wọn di ẹlẹ́sìn kan, àbí ẹ̀sìn kan ló yẹ kó ń pọ̀ jù, tàbí kán bá wọn promote ẹ̀sìn báyìí. Oríṣiríṣi àwọn irú nǹkan bẹ́ẹ̀ láti rí, ó ti jẹ jáde lára àwọn tí wọ́n jó lórí ẹ̀sìn, ó ti jẹ jáde lára àwọn tí wọ́n jó lórí ìlú, bí àwọn ọba aládé lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Now mi ò mọ bá nǹkan kan pàdé, receipt ni, sóòótọ́ ni, ṣe rọ́ ni. Màá láǹfààní àti fi sójú ìwòran yín kájọ wò ó, possibly ìkọ̀ọ̀kan láàrin wa lè wò ó, ìkọ̀ọ̀kan láàrin wa lè rí, ìkọ̀ọ̀kan láàrin majority wa dẹ̀ lè má rí. Receipt ó ń dá lérí grant kan tí wọ́n fún Ọmọyẹlé Sowore. Mo dẹ̀ nígbàgbọ́ wípé kò sẹ́ni tó kùkù receipt eléyìí. Orúkọ tó wà ń bẹ̀, MacArthur Foundation, grant search, guarantee profile. So orúkọ tó wà ń bẹ̀, Sahara Reporters Media Foundation, Sahara Reporter Media Foundation, Lagos, Nigeria. Grant to
total awarded $1,300,000. $1,300,000 year 2016 to 2019. 2016 to 2019 receipt yọ̀ ń rè gàdàgbà lélẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo protest tí Ọmọyẹlé Sowore máa ń wà yígà láti ṣe ó jẹ́ àwọn protest tó ti gba grant fún, tó ti promise àwọn foundation yẹn wípé ìyà ń jẹ àwọn ọmọ Nàìjíríà o, àwọn fẹ́ ṣe protest o, àbí àwọn fẹ́ ṣe àwọn nǹkan kan kí ó lè rọ àwọn mẹ̀kúnnù lọ́rùn, ló máa jẹ́ kí wọ́n fún ní iye owó tó tó báyìí. Àwọn ìlú òkè òkun lọ́pọ̀lọpọ̀ ni wọ́n máa ń rí ilẹ̀ aláwọ̀ dúdú gẹ́gẹ́ bí ilẹ̀ tí ó ní ìṣẹ́ àtòṣì. So lára àwọn ìlú òkè òkun yìí àánú ilẹ̀ aláwọ̀ dúdú máa ń ṣe wọ́n. Lára àwọn ilẹ̀ tí máa rí àwọn tí wọ́n fún wọn ní grant tàbí tán ń sponsor kíní kan against polio, oríṣiríṣi àrùn, oríṣiríṣi àìsàn, cholera. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n support country yín against cholera, pé kí kájàkálẹ̀ àrùn cholera kó mọ́ ṣàwọn èèyàn léṣe, kó mọ́ pa àwọn èèyàn. Àrùn rọpárọsẹ̀ oríṣiríṣi. Àwọn kan wà tó jẹ́ pé cancer làwọn wà after, pé kárùn jẹjẹrẹ kó mọ́ gbẹ̀mí àwọn èèyàn mọ́. Ọ̀nà wo la fi lè dẹ́rọ̀ rẹ̀? Àwọn nǹkan wo ni wọ́n lè lò? Àwọn wo náà lè ṣiṣẹ́ abẹ fún? Àwọn wo ni wọ́n ní àrùn kíndìnrín? Àwọn wo láìsàn ọkàn yọ lẹ́nu? Ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn organisation yìí ni wọ́n máa ń ṣàánú. So mo nígbàgbọ́ pé lára wọn ni MacArthur Foundation yìí. So now ẹ já wá béèrè lọ́wọ́ Ọmọyẹlé Sowore, no ká kọ́ béèrè lọ́wọ́ Ọmọyẹlé Sowore pé $1.3 million tó gbà yìí ta ló jábọ̀ rẹ̀ fún? Òun àtàwọn wo ni wọ́n jọ ní? Kí ni tí wọ́n fẹ́ fi ṣe? Kí ni tí wọ́n fi ṣe? Kí làbọ̀ díẹ̀? Now lára àdí pàtàkì tí mo sọ wípé Ọmọyẹlé Sowore fi máa ń ṣe protest, tẹ́ bá gbọ́ lára àwọn ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn, mo ní àwọn èèyàn kan wà tó yẹ pé n tí máa ń jíjà wọn pẹ̀lú protest ò ní pé tán bá rí pé orúkọ àwọn ti ń lọ díẹ̀díẹ̀, àwọn èèyàn rántí àwọn mọ́, wọ́n á kàn ju nǹkan sórí social media kẹ́lẹ̀ bá a mọ̀ wípé wọ́n sì wà láàyè, wọ́n sì ń function. Now mo rí protest fún Ọmọyẹlé Sowore gẹ́gẹ́ bí electoral campaign strategy, as in tó bá ti mọ̀ pé election súnmọ́, láti jẹ́ kórúkọ ẹ̀ wà níta, kórúkọ ẹ̀ wà lẹ́nu àwọn èèyàn, yóò pè protest. Because kò sí bẹ́ẹ̀ sì péré ajá tẹ̀ ní péré ìkòkò, ta ló ní ajáde Ọmọyẹlé Sowore? Ọmọyẹlé Sowore pé hunger protest ní Nàìjíríà kókó lórílẹ̀‐èdè Amẹ́ríkà. That is number one. So now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó mọ̀, majority àwọn ọ̀dọ́ tí wọ́n wà gullible ńlá àwọn èèyàn take advantage ọpọlọ wọn láti gbé àwọn ìgbésẹ̀ kan. Meanwhile àwọn tó ń take advantage wọn yìí utorium àbí nǹkan ìfẹ́ inú wọn ní táwọn fẹ́ jẹ lédè gangan ló jẹ́ background. Wọ́n á wá mú tọ́pìkì kan tí wọ́n mọ̀ wípé yóò tètè jẹ́ kí nǹkan kó nítumọ̀ tàbí kó gbilẹ̀ lọ́kàn àwọn èèyàn tàbí kó lu àwọn èèyàn lọ́kàn sókè. So ìfẹ́ inú wọn gangan ni máa ń tẹ̀lé gbogbo àwọn ìwọ́de yìí, gbogbo àwọn fẹ̀hónúhàn yìí, ní tí wọ́n fẹ́ gé níbẹ̀ tán fẹ́ achieve níbẹ̀. Number one, tẹ́ bá wo ní tí wọ́n láwọn ń fẹ́ ní protest yẹn, níbẹ̀ láti rí unconditional release of Nnamdi Kanu. You now ask yourself, kí ni Nnamdi Kanu ní í ṣe pẹ̀lú hunger protest? Lóòótọ́ majority àwọn èèyàn ló jáde tó jẹ́ pé torí nǹkan tó wọ́n, torí ebi tí ń pàlú ní ọkàn gidi ni wọ́n fi jáde. Ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ lábẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ tọ ìfẹ́nu wọn lẹ́yìn ni. Now tá a bá béèrè lọ́wọ́ Ọmọyẹlé Sowore, why tó jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá ti díje fúnpò president, tó bá ti fìdí rẹmi ní tó máa ń ronú nípa protest. Tẹ́ bá wo dáadáa after 2019
tó díje tó fìdí rẹmi lẹ́yìn ẹ̀ ni ó gbé revolution protest jáde kó tó di pé wọ́n arrest ẹ̀ nígbà yẹn. Ó ní iye ọjọ́ tó lò lọ́dọ̀ àwọn DSS, ó ní iye ọjọ́ tó lò nílùú Àbújá tí wọ́n fún ní ṣé house arrest ní ká pè ní àbí state arrest àbí capital arrest, pé kò gbọdọ̀ jáde kó nílùú Àbújá. Ó ní iye ọjọ́, ó ní iye oṣù, ó ní iye ọdún kó tó ṣẹ̀ṣẹ̀ gba freedom, kó tó láǹfààní àti padà sórílẹ̀-èdè Amẹ́ríkà. Now lẹ́yìn ìgbà tó jáde sílùú Àbújá tí wọ́n restrict ẹ̀, òun náà ni ìdìbò tó wáyé lọ́dún 2023. Ọmọyẹlé Sowore tún díje, ó tún fìdí rẹmi. Now another election ń bọ̀ ní 2027. Ọmọyẹlé Sowore ń gbìyànjú láti prepare rẹ̀ sílẹ̀. Tá a bá wá wò dáadáa protest yẹn, a máa rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n nínú dídùn sí, tí wọ́n sọ pé no going back ni wọ́n jẹ́ lára àwọn tí wọ́n díje tí wọ́n fìdí rẹmi. Alhaji Atiku Abubakar inú ẹ̀ dùn sí Peter Obi tiẹ̀ participate ńbẹ̀. So Ọmọyẹlé Sowore ó sọ fún wọn pé òun fọkàn bá wọn lọ, òun ò ní láti wálé. Now oríṣiríṣi nǹkan ni wọ́n sọ fún un wípé okay, ṣé ká sọ wípé ẹ̀rù ń bà ọ́ ni ó jẹ́ kó wálé, pé bọ́yá máa arrest ẹ, ó lẹ́rù arrest ẹ ó bá mọ́. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jáde against, tí wọ́n jáde fún protest yìí, tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tàbí tí wọ́n jọ díje dupò ààrẹ tí wọ́n ò wọlé, like Atiku Abubakar, Peter Obi, Ọmọyẹlé Sowore, gbogbo wọn support Ọmọyẹlé Sowore pé ó yẹ kí protest yẹn wáyé lóòótọ́. Ká ní lóòótọ́ ni wọ́n gbàgbọ́ nínú ideology Ọmọyẹlé Sowore, tàbí wọ́n rí nírìí pé òun ló lè ṣe orílẹ̀-èdè Nàìjíríà, kí ló dé tí wọn ò drop party tiwọn, kí ló dé tí wọn ò drop ambition tiwọn, kí wọ́n tẹ̀lé. Tó bá jẹ́ pé lóòótọ́ la nígbàgbọ́ pé Peter Obi òun ló dá o, ká lóun ló ṣe ni, kò ní problem. Kí ló dé tí Ọmọyẹlé Sowore ò support Peter Obi, kí ló dé tí Atiku ò support Peter Obi. Now káwá ní Atiku Abubakar ńlá rò pé ká ní kíní wà lọ́wọ́ ẹ̀ ní ó máa ṣe bẹ́tà ju Bọ́lá Ahmed Tinubu lọ. Kí ló dé tí Peter Obi àti Ọmọyẹlé Sowore ò kúkú support Atiku Abubakar. Ẹ rí wípé ìfẹ́ inú kálukú ni kálukú ń jà fún, èrè ìjẹ kálukú ni kálukú ń jà fún. Ajá ẹnìkan kan ò torí olówó ẹ̀ ṣọdẹ, torí kálukú ni kálukú ṣe ń pariwo. Now Ọmọyẹlé Sowore òun pẹ̀lú àwọn protest àràmọ̀ǹda ẹ̀, tàbí ká pè ní ọ̀dàlẹ̀ dáálé, ó ní àwọn tó wà lórí àlééfà, àwọn tó ti ń ṣèjọba wọn ò ṣe dáadáa, ṣùgbọ́n the same thing, the same mistake tí wọ́n ń ṣe ni wọ́n náà ti ń ṣe yí already. So now mo wá ní kí n béèrè lọ́wọ́ wa pé ìdí pàtàkì tá a fi jáde fún protest, gbogbo àwọn request wa ṣé gbogbo ẹ̀ láti rí? Because mo béèrè nígbà tí protest fẹ́ bẹ̀rẹ̀, ṣé protest yìí máa solve problem wa àbí kò ní solve ẹ̀? Ṣé yóò yanjú ìṣòro wa? Gbogbo protest la ti ń ṣe ní Nàìjíríà, ìwo ló solve problem wa nínú ẹ̀? Ṣé lè máa yàtọ̀ àbí ò ní yàtọ̀? Lo and behold, ààrẹ jáde láti sọ̀rọ̀ lóòótọ́, ṣùgbọ́n kò sí nínú request tí ẹ fi síta táàrẹ sọ̀rọ̀ lórí ẹ̀. Now ààrẹ sọ̀rọ̀ lórí wọn ni n tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe, àwọn ìgbésẹ̀ tó ti gbé, àwọn ìgbésẹ̀ tó ní lójú ọ̀nà tó fẹ́ gbé ńlọ́kà jáde fún wa. Ọ̀nà tí ìlú fi lè dùn, ọ̀nà tí oúnjẹ tó wọ́n ṣe lè dẹ̀rọ̀. Ó sọ̀rọ̀ nípa subsidy, bọ́kọ̀ sọ pé àwọn ò ní yọ subsidy mọ́, because ó jẹ́ ká mọ ìdí táwọn fi yọ subsidy. And ní pàtàkì jùlọ subsidy jẹ́ jẹjẹrẹ tí ń jẹ wá lórílẹ̀‐èdè yìí, àti pàápàá àwọn èèyàn kan ni wọ́n tí wọ́n kóra wọn jọ sẹ́gbẹ̀ẹ́ kan ni wọ́n ń jẹ èrè nǹkan pè ní subsidy, àwọn náà ń da owó yẹn sápò. So tíjọba dẹ̀ máa ní lọ́kàn wípé àwọn ń ṣe nǹkan tí yóò ṣe ìlú láǹfààní. Now nígbà tí mo wá béèrè pé ṣé protest solve problem wa àbí ó solve problem wa, a rí wípé damages tá a rí mú bọ̀ láti ibi protest yẹn ó pọ̀ ju àǹfààní tá a jẹ́ ń bẹ̀ lọ.
ọjọ́ mẹ́wàá ni a ní a fi ṣe protest but after broadcast ààrẹ mo rí i pé gbogbo egun protest lọ́rọ̀ wọ̀ ẹ má sì mí gbọ́ o ẹ̀tọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè ni tí nǹkan ò bá lọ bó ṣe yẹ kó lọ láti ṣèwọ́de láti fẹ̀hónú hàn ìfẹ̀hónú hàn tó bá ti jẹ mọ́ tó bá ti mú ìkórìíra ọkàn dání ni máa ń jẹ́ kéèyàn ṣàṣìṣe kì í jẹ́ kéèyàn láṣeyọrí ìfẹ̀hónú hàn tó bá ti mú ká fọ́lé ká jalè ká lọ́ọ̀yàn lọ́wọ́ gbà dání ó ti paná ẹ̀ṣọ́ ìdí tá a fi ṣe ìfẹ̀hónú hàn yẹn kò ní jẹ́ káwọn èèyàn ó rí gẹ́gẹ́ bí ìfẹ̀hónú hàn mọ́ wọ́n á rí bí opportunity láti jalè àti láti kó àti láti sọ àwọn èèyàn kan dẹ́dọ̀ arìnlẹ̀ lélẹ̀ tó kù díẹ̀ káàtó ní south níbí yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè manage ṣùgbọ́n ní north majority ń tà lè manage ní south ni wọn ò lè manage ní north ìdí tí wọn ò fi lè manage ẹ̀ ni pé òye àti bí wọ́n ṣe rí ilé ayé yàtọ̀ sí tọ̀dọ̀ wa gan-an ní south a ní àwọn èèyàn tó wà educated ṣùgbọ́n with due respect lókè ọya àwọn tí ọmọ nǹkan kan ká má pè wọ́n ní literate àwọn lọ́pọ̀ jù ń bẹ òye wọn ò ní mọ̀ ìwé wọn ò lẹ́kọ̀ọ́ ìwé àwọn olórí wọn ló dẹ̀ ṣe wọ́n bẹ́ẹ̀ so tábàjọ jókòó wò dáadáa wípé orílẹ̀-èdè nàìjíríà ọ̀nà àbáyọ gidi fún wa ò ní pé tá a bá lè padà sí regional government tàbí tá a lè ṣe gẹ́gẹ́ bí orílẹ̀-èdè amẹ́ríkà tíjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan láǹfààní sí resources wọn tí wọ́n dẹ̀ manage resources wọn fúnra lára wọn tí wọ́n dẹ̀ ń ṣe nǹkan amáyédẹrùn láàrin state wọn fúnra lára wọn ó possible ká pè ní United States of Nigeria a dẹ̀ lè pè ní Nàìjíríà fúnra lára ẹ̀ àwa la máa mọ system of government tá à ń practice ìyẹn ò kan ráàta so protest tá a ṣe kọjá ó ní business advantage nínú with the best of my understanding especially pẹ̀lú nǹkan tí mo kà jáde nípa Ọmọyẹlé Sowore yìí ó lè má nítumọ̀ sí ọ ṣé èèyàn lè sọ pé wọ́n kú kẹ̀ ni wọ́n kú kẹ̀ tó bá rí receipt yẹn wàá mọ̀ pé wọ́n kú kẹ̀ MacArthur Foundation níbẹ̀ wá rí grantee profile Sahara Reporters Media Foundation anything tó bá ti jẹ́ foundation a gbọ́dọ̀ gbé kalẹ̀ lórí nǹkan kan ṣé foundation yìí sáwọn arúgbó la fẹ́ máa fi tọ́jú ṣé foundation yìí sáwọn ọ̀dọ́ la fẹ́ máa fi tọ́jú foundation yìí sáwọn tó bá lóyún tí wọ́n fẹ́ bímọ la fẹ́ máa fi tọ́jú foundation yìí sáwọn tó bá ní fibroid la fẹ́ máa fi operate foundation yìí sáwọn tó bá ní kidney problem la fẹ́ máa fi assist foundation yìí sáwọn tó bá ní cancer la fẹ́ máa fi assist gbogbo foundation ló máa ń ní reason and purpose tán fi dá kalẹ̀ ilé tó wá pè ní Sahara Reporters Media Foundation kí làwọn nǹkan tí Ọmọyẹlé Sowore fi ń ṣe àwọn èèyàn wo ló fi ń ṣàánú sáwọn tó wà ní mídíà ni tí wọn ò tí ì rí ṣe tó kámẹ́rà mélòó lọ́ra fẹ́ nìkan fóònù mélòó lọ́ra fẹ́ nìkan pé kọ́ máa fi kí ó kó lè gbéṣẹ́ ìlárugẹ kí ni equipment tó fáwọn èèyàn ní mídíà àbá àkànṣọ́ ní Sahara Reporters Media Foundation lásán àwọn owó yìí gbòlókò sí $1,300,000 it's not a small money so that means I take advantage ara wa láti extort ara wa àbí à ń lo ọpọlọ àwọn èèyàn kan nílò ẹrú for our own personal gain my dear brothers and sisters ọjọ́ wo làwa gangan fẹ́ sinmi láti jẹ́ kí wọ́n máa lo ọpọlọ wa dàwárí boríbo yí wa bí odó káàkiri ńjọ́ wo la fẹ́ láròjinlẹ̀ fúnra wa pé ajẹ́ nìkan kò torí olówó ẹ̀ sọdẹ kò sẹ́ni tó lè fẹ́ràn ẹ̀jọ̀ ara ẹ̀ lọ láéláé now lẹ́yìn protest what next kí ni yóò ṣẹlẹ̀ níbi tá a ti kú náà la padà sí àwọn tó pàdánù nǹkan ni wọ́n lòfò ni wọ́n ní ìbànújẹ́ torí pé àwọn nìkan náà mọ ibi tí nǹkan ti bà wọ́n àwọn ló lè sọ pé protest yẹn ò dáa yes gbogbo àwọn tó protest nísìnyí business as usual everybody ti padà sẹ́nu iṣẹ́ kálukú ti padà sẹ́nu nǹkan tó ń ṣe àwọn tí ń rìn káàkiri ti padà sórí street wọn níbi tán ti ń rìn káàkiri so ká tó gbé ìgbésẹ̀ kan ká tó ṣe àwọn nǹkan kan
a gbọ́dọ̀ ronú jinlẹ̀ lórí ní tá a fẹ́ ṣe kí làbájáde ẹ̀ kí lè rí ìjẹ́ wa lórí ẹ̀ ó wà very very important kó tó di pé màá máa lọ mo ní ìpolówó ọjà láti ṣe mò ń bọ̀. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yìí wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀ gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lẹ́kìtìntì àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ní MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ń ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ nínú iléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ìkẹjà Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 09129074004 bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com MDT Clearing Freight and Logistics assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lè má kà lálẹ́ ẹ má kà pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ a máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní àmàtọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ yẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí tójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní ráyè rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògbó Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́
mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mẹ́lẹ́ tí àwọn bàbá wa lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ̀ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan rẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwọn á máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +2348053700136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa. ẹni ló ń kú sára kàṣẹ ẹ̀fọ́ ló kú tìwọ́tìwọ́ ògbólógbòó àgbà ló kú tòun tèmi ràgbà lọ́rùn lọ́dún bá fọ́ mi là lọ́dún tó fi àtàkùn àyè tí wọ́n fi ògèdè gbó rẹ̀ lọ́rùn ó ní ìyá ó ní mo gbọ́ ó ní pípa tí mo gbọ́ olórí mi ni ò jẹ́ jẹ́ wọn níbi tójú rí àyà mi ni ò gbé ẹnu ọ̀gbọ́dọ̀ sọ lọ́wọ́ àyè o. ẹ káàbọ̀ padà well kó tó di pé màá lọ mo ní kí n sọ fún wa kí n dẹ̀ rán wa létí pé ó dáa láti protest ó dáa láti fẹ̀hónú hàn ṣùgbọ́n àṣìṣe ẹ̀kan tá a bá ṣe lórí ìfẹ̀hónú hàn kan ó lè affect wa fódìdí ọjọ́ tó pẹ́ o
torí pé ó rọrùn fún nǹkan láti bàjẹ́, ó rọrùn fún èèyàn láti bà nǹkan jẹ́, kò sábà rọrùn láti tún nǹkan ṣe. Ẹ jẹ́ á máa jókòó wo àwọn èèyàn wo ni kíní yóò affect, àwọn èèyàn wo ni ò ní affect, ọ̀nà wo ló máa gbà affect wọn, kí lèrè tá a máa jẹ́ ń bẹ̀, báwo ni èrè yẹn ṣe máa affect ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Nídìí èyí kò sí ní tó bàdé tá a bá jókòó ronú nípa n tó lè gba àlàáfíà láàyè. That is, a lè jọ sọ àsọyé pọ̀ pẹ̀lú ìjọba. Ìjọba ò sọ pé òun ò rẹ́dì láti bá yẹn sọ̀rọ̀, ààrẹ ò sọ pé òun ò rẹ́dì láti jókòó, láti fọ̀rọ̀ wérọ̀, láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, láti sọ àsọyé pọ̀ pẹ̀lú anybody tínú bá ń bí, pẹ̀lú ẹgbẹ́kẹ́gbẹ́ tínú bá ń bí. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ sáà protest pé àwọn fẹ́ ẹ̀kúnwó. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, to the best of my understanding, ó ní listening ear láti 30,000 naira wọ́n sún sálárì àwọn òṣìṣẹ́ sí 70,000 naira. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ilé tí gbóǹgbàròyé ajórúkọ bí Olódùmarè ńlá ààrẹ tó wà lórí ipò ìjọba, ó lè má tẹ́ wa lọ́rùn, ó lè má wù wá, ó lè jọ́tọ̀ lé ń ta fẹ́. Ẹ já nígbàgbọ́ pé ẹni tí ń bẹ ń bẹ yìí, tá a bá fẹ́ jàǹfààní ẹ̀ fúnra lára wa, á jàǹfààní ẹ̀ fúnra wa. Gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe, ẹ jẹ́ kó jẹ́ èròǹgbà ìlú lọ́jẹ̀ gàba lọ́kàn wa, kó má jẹ́ àǹfààní táwa gangan fẹ́ jẹ individually, ń tá a fẹ́ jẹ collectively ni ẹ jẹ́ kó máa jẹ́ motive wa. And again, lẹ́ẹ̀kan sí, protest ò solve problem wa o. In the history of this country, láti bóyá bíi 1960 náà ti ń protest bọ̀, àbí 1960 something, kò sábà jáde tí protest wa máa ń mú jáde ju jàgídíjàgan lọ. Ní máa ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ni, ní máa ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò ni, ní máa ń sọ àwọn èèyàn kan dá láàbò ara ni, ó máa ń jẹ́ kí ìkórìíra ó gbilẹ̀ lọ́kàn wa, àti pàápàá ẹ máa ń fẹ́ sọ wá dọ̀tá àjọba. Instead tá a fi máa ṣe àwọn nǹkan tí ó máa ń mú ìkùnsínú àtìjà wá, ẹ̀ sì jẹ́ ká lò rẹ́pọ̀. Ìrẹ́pọ̀ ló láǹfààní àtòrè nínú. Ìrẹ́pọ̀ ló máa jẹ́ kájọ wà ní àlàáfíà, kájọ dàgbàsókè. Àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o. Ẹ má gbàgbé August 18 náà ni àyájọ́ ọjọ́ ìbí mi. Lọ́jọ́ náà ni mo fẹ́ ṣe online fundraising fún FM radio project mi. Yóò wù mí tẹ́ bá lè darapọ̀ mọ́ mi ń bẹ̀. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o. Owó la fi sáyé, Ọlọ́run ní jẹ́ kó wọ́ gbẹ̀yìn lọ́rọ̀ yín. Ẹ rí ná, ẹ rí lò lágbára Ọlọ́run, ẹ ní ná nínú ìnira. Ẹ já gbárùkù tira wa. Mo nílò ìrànlọ́wọ́ lónìí, ẹ ràn mí lọ́wọ́, Ọlọ́run ó sì ràn ẹ̀yin náà lọ́wọ́. Ẹ má wò wá mi o, ẹ má wò ọ̀rọ̀ ẹnu mi tó le, ẹ má wò ṣe mi, ẹ má wò bí mo ṣe rí. Àtúntì Ọlọ́run Elédùmarè ní kájọ wò mọ́ra wa lára. Títí ìgbà míì tájọ pàdé, Akandora Awikonko ló kọ mi lẹ́ẹ̀kan sí. Ẹ like, follow page mi lórí Facebook, Awikonko Live, Awikonko Live. Ẹ subscribe sí YouTube channel mi, Authentic Yoruba TV, Authentic Yoruba TV, Awikonko TV, Awikonko TV. Bí ẹ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, +234 904 851 9362, +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò àṣẹ o.